bọ́mọdé ń tẹ̀wé adé mo bọ̀ ní tàbọ̀yè ìdà tẹ́ ẹ rí yẹn tó bá lọ sójú ogun ó ti di dandan kó bọ̀ wálé. Mo kí yín káàbọ̀ sórí ètò tẹ̀ní ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò akọ́mọlédè orúkọ mi ò tí ì yí padà Ọmọbọ́láńdé Akínyanjú lèmi ń jẹ́ Àṣàbí simple ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín ètò wa akọ́mọlédè lẹ́tọ̀ ètò lákọ́mọlédè. Ẹ jẹ́ akọ́mọlédè Yorùbá wa àṣà wa ni èdè wa ni. Lọ́sẹ̀ yìí orúkọ la ó máa sọ̀rọ̀ lé lórí orúkọ tí à ń sọ ọmọ ní ilẹ̀ Yorùbá. Orúkọ ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Yorùbá kì í fi orúkọ ṣeré. Orúkọ tí a máa ń sọ ọmọ ẹni wọ́n gbàgbọ́ wípé orúkọ ọmọ ni ìjánu ọmọ orúkọ a máa rẹ ọmọ àpèjá a sì máa rò ènìyàn. Ní ilẹ̀ Yorùbá ọ̀nà tó pọ̀ ni wọ́n ń gbà sọ ọmọ lórúkọ torí ẹ̀ ni wọ́n ṣe máa ń sọ ní wípé ilé làá wò ká tó sọmọ lórúkọ. Àwọn Yorùbá máa ń ṣàkíyèsí nǹkan tó pọ̀ wọ́n máa ń ṣàkíyèsí ọ̀nà tí a gbà bí ọmọ ipò tí àwọn ẹbí àbí àwọn òbí ọmọ wà nígbà tí a bí ọmọ wọ́n tún máa ń ṣàkíyèsí irú ìdílé tí a bí ọmọ sí kí wọ́n tó fún ọmọ lórúkọ. Oríṣiríṣi orúkọ ló wà ní ilẹ̀ Yorùbá. A ní orúkọ àbísọ, a ní orúkọ àbíkú, a ní orúkọ àmútọ̀runwá, a ní orúkọ tó jẹ́ wípé ìnagijẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orúkọ kan wà tó jẹ́ wípé ipò tí wọ́n bá ń jẹ nínú ìdílé wọn tàbí ẹ̀sìn tí wọ́n bá ń ṣe nínú ìdílé wọn òun ni a máa fi sọ wọ́n ní orúkọ. Bí àpẹẹrẹ ẹni tí a bá bí sí ìdílé ọba wọ́n á máa sọ wọ́n ní Adébísí, Adégoróyè, Adébímpé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ tí a bá bí sí ìdílé onífá wọ́n á máa sọ wọ́n ní Fábùnmi, Fámákin, Fáṣèyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tí a bá bí ní ìdílé eléégún àwọn lọmọ ọlọ́jẹ̀ wọ́n á máa sọ wọ́n lórúkọ bíi Ọ̀jẹ̀wùnmí, Ọ̀jẹ̀bíyì, Eégúnjọbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ àbísọ òun ni wọ́n tọ́ka sí irú ìdílé tí a bí ọmọ sí àbí irú ènìyàn tí àwọn òbí tó bí ọmọ jẹ́. Àwọn oníṣàngó a máa sọ ọmọ wọn ní Ṣàngówùnmí, Ṣàngóbùnmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ológun a máa sọ ọmọ wọn ní Ògúnyadé, Ògúndèjì, Ògúnyẹmí, Ògúnsànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí jagunjagun ṣe ní irúfẹ́ orúkọ tí wọ́n ń sọ ọmọ wọn bẹ́ẹ̀ ni àwọn oníṣọ̀nà náà ní orúkọ tí wọ́n ń sọ ọmọ wọn àti àwọn òòṣà tó kù. Kí a tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí a dé abala ṣé o gbọ́ Yorùbá kí a wo bí àwọn ènìyàn ṣe mọ̀ nípa orúkọ ilẹ̀ Yorùbá sí. Mo ń bà náà. Ẹ jẹ́ akọ́mọlédè Yorùbá wa àṣà wa ni èdè wa ni. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò akọ́mọlédè lábala ṣé ẹ gbọ́ Yorùbá Akínyanjú Ìrètíọlá lórúkọ tèmi tí gbogbo yín mọ̀ sí Wúràọlá Àbẹ̀fẹ́. Lọ́sẹ̀ yìí a ó máa sọ̀rọ̀ nípa orúkọ ní ilẹ̀ Yorùbá. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n òun la fi dá ilẹ̀ Yorùbá torí a ò lè ṣe nípa ọgbọ́n torí wa nìkan la ṣe ní pé ká bọ́ sí ìgboro ká béèrè láwọn àwọn ènìyàn àwọn tó mọ̀ àtàwọn tó kù díẹ̀ fò tó yẹ pé wọ́n fẹ́ mọ̀ nípa èdè Yorùbá la ṣe bọ́ sí ìgboro ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ akọ́mọlédè Yorùbá wa àṣà wa ni èdè wa ni. Ẹ káàbọ̀ sórí ètò wa mọ̀ orúkọ tèmi ni Wúràọlá Àbẹ̀fẹ́ kí lorúkọ yín? Adérójú Adéwùnmí Ògúndélé. Ọmọ Yorùbá ni yín? Bẹ́ẹ̀ni. Ìlú wo lẹ ti wá ní ilẹ̀ Yorùbá? Abẹ́òkúta. Abẹ́òkúta ó dáa. Ní orí ètò wa lénìí tẹ́ bá fi lè gba ìbéèrè mẹ́ta tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa ṣó ti yá? Ó ti yá mi. Ìbéèrè àkọ́kọ́ ẹ dárúkọ irúfẹ́ orúkọ ní ilẹ̀ Yorùbá mẹ́ta. A ní orúkọ àmútọ̀runwá. A ní orúkọ àbísọ. A dẹ̀ tún ní orúkọ oríkì. Ẹ gbà ó ẹ pàtẹ́wọ́ fún wa yín. Ìbéèrè kejì
ẹ dárúkọ orúkọ àmútọ̀runwá márùn-ún pẹ̀lú bí a ti ń gbà bí wọn. A ní Táyé, a dẹ̀ ní Kẹ́hìndé èyí tó jẹ́ pé òun la bí tẹ̀lé Táyé. A ní Àlàbá tí a bí tẹ̀lé Kẹ́hìndé. A dẹ̀ ní márùn-ún. A ní Àjàsá, ọmọ tá a bí ọmọ tó bí àbíkú ṣá. A dẹ̀ tún ní orúkọ Òní jẹ́ ọmọ tí ó fi okùn kọ́rùn wá sáyé. Orúkọ àmútọ̀runwá àbí a ní Òní òun lọmọ tó fi okùn kọ́rùn. A ní Ìgè, Táyé, Kẹ́hìndé, Ìdòwú. tó bá fẹ́ ṣe Táyé Kẹ́hìndé ìyẹn á jẹ́ ìbejì. Ẹ máa sọ bí àwọn ìbejì nìyẹn, kò ń ṣe Táyé Kẹ́hìndé ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ìbejì ni orúkọ ẹyọ kan nìyẹn, àmútọ̀run ẹyọ kan. Ọ̀ọ̀ni kọ́ ló di rẹ̀ sí. Ó fi okùn kọ́rùn. Ọ̀ọ̀ni kọ́ ló fi okùn kọ́rùn. Ṣé Ìgè ló fokùn kọ́rùn? Mo mọ ìbejì, mo mọ Ìdòwú, mo mọ Òní, mo dẹ̀ mọ gba bí a ṣe bí spelling Òní. Ok, bí a ṣe bí. Mo nígbàgbọ́ pé òun ni ọmọ tí ó fi nǹkan kọ́ ọrùn wá sílé ayé, tàbí kó jẹ́ Ìgè. Ìkan náà méjì ló fi. Ìrọ̀mà. Ó dá, ẹ jẹ́ ká lọ sí ìbéèrè kẹta. Ìbéèrè kẹta ni kí ni orúkọ tí Yorùbá ń pe ọmọ tí a bí nígbà tí ìyá ẹ̀ kò ṣe nǹkan oṣù rárá? Àkàndá. Irọ́. Bí wípé bí ìyá yẹn ó ṣẹ̀ṣẹ̀ bímọ, kò tí ì ṣe nǹkan oṣù kó tó lóyún le. Ọmọ tá a bí yẹn kí ni orúkọ ẹ̀? Bí ká sọ pé ọmọ tí èèyàn plant fún ẹ. Bí pé ìyá ò ṣe nǹkan oṣù tó fi lóyún ẹ̀. Mi ì náà ìdí à. Ó dáa. Kí ni ẹ jẹ́ n béèrè ìbéèrè mi. Kí ni orúkọ tí Yorùbá ń pe ọmọkùnrin tí a bí tí ó gbé ibi kọ́rùn wá sáyé? Ìgè. Ṣé òun kọ́ ni Ọ̀ọ̀ni tí mo pè fún yẹn? Rárá. Ìbéèrè tó jẹ́ ìbéèrè tó kẹ́yìn. Ọmọ wo ni Yorùbá ń pè ní Ìdòwú? Ọmọ tí a bí ní ẹ̀yìn àwọn ìbejì. Ẹ gbà yẹn àmọ́ ẹ bá gbogbo ìbéèrè wa. Ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ gba ìbéèrè àkọ́kọ́. Ẹ dẹ̀ gbìyànjú púpọ̀ púpọ̀. A máa rí yín bá. Ẹ ṣé gan, ẹ gba owó yín. Ẹ bá wa ṣe ó dàbọ̀ fáwọn aráalé. Bye everyone. Ẹ káàbọ̀ sórí ètò wa. Orúkọ tèmi ni Wúràọlá Àbẹ̀fẹ́. Kí lorúkọ yín? Olúwatóbilọ́ba. Olúwatóbilọ́ba. Ọmọ ìlú wo ni yín? Ondo State. Ọmọ ìlú mi ni yín o. Ó dáa, tí ẹ bá gba ìbéèrè mẹ́ta yìí ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa. Ṣó ti yá? Ó yá mà. Ìbéèrè àkọ́kọ́, ẹ dárúkọ irúfẹ́ orúkọ tí ó wà ní ilẹ̀ Yorùbá mẹ́ta. Àjàyí àbí. Irúfẹ́ orúkọ. Ògúnbíyì. Ìbéèrè kejì, ẹ dárúkọ orúkọ àmútọ̀runwá márùn-ún àti bí a ṣe ń gbà bí wọn. Ìkan nínú orúkọ náà ni Òjó. Òjó fi ibi kọ́rùn. Òjó ló gbé ibi kọ́rùn wá. Àìná. Ṣé Òjó ṣé ọkùnrin ni àbí obìnrin? Ọkùnrin ni Òjó. Ó dàbí ẹni pé obìnrin ẹ̀ ni Àìná. Ìyẹn náà gbé ibi kọ́rùn. Ìwútú ni náà. Mi ò tiẹ̀ lè rántí mọ́. Ó dáa. Ìbéèrè kẹta, kí ni orúkọ tí Yorùbá ń pe ọmọ tí a bí nígbà tí ìyá ẹ̀ ò ṣe nǹkan oṣù? Ọmọ ta ló yàn nígbà tí ìyá ò tiẹ̀ ṣe nǹkan oṣù rárá. Kò yé yín bí pé bí ìyá ṣẹ̀ṣẹ̀ bímọ kan kò tí wàá ṣe nǹkan oṣù kó tó lóyún ẹ̀, nígbà tó wá bí kí ni orúkọ tá máa pe irú ọmọ bẹ́ẹ̀? Ọmọ wo ni Yorùbá ń pè ní Ìdòwú? Tán bí lé àwọn Táyé Kẹ́hìndé Ìdòwú.
Ìdòwú. Ẹ̀ta ọmọ àbí. rárá mo fẹ́ kẹ́ ẹ pé papọ̀ ní táyé kan yẹn kí ló máa ń pè Ìbejì. é ó yẹ pé dáadáa. Ìdòwú jẹ́ ọmọ tí wọ́n bí tẹ̀lé àwọn ìbejì. ó dáa nínú ìbéèrè mẹ́ta wa káṣá sọ wípé nínú gbogbo ìbéèrè yìí ẹgbẹ̀yọ̀ kan kò sí wàhálà ẹ ti jẹ ẹgbẹ̀rún kan ní ọwọ́ wa ẹ ṣé gan tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí owó yín lélẹ̀ ẹ ṣé gan a máa rí yín bá ó dìgbà ẹ ṣé ó dàbọ̀ fáwọn aráàlú. Ó dàbọ̀. ẹ káàbọ̀ sórí ètò wa ètò akọ́mọlédè lábala ṣe é gbọ́ Yorùbá Wúrọ̀ọ́lá Àbẹ̀fẹ́ lórúkọ mi kí lórúkọ yín. orúkọ mi ni Sàámú. Sàámú ṣọmọ Yorùbá ni yín? Yes. ìlú wo ni yín ní ilẹ̀ Yorùbá? Àwórì. Àwórì ó dáa tí ẹ bá gba ìbéèrè mẹ́ta yìí ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa ṣó ti yá. èlò ní jalè èlò lówó yẹn jalè ká gbé sókè díẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta ọ̀ká nǹkan tó ń ṣe mí láàárọ̀ yìí ó ṣe mí pọ̀. ẹni sùúrù tẹ bá gbẹ ẹgbẹ̀rún ẹ tiẹ̀ sì gbà á ná. ẹ mú kàn fẹ́ sọ náà ni pé ṣàlè gbé sókè díẹ̀ torí ẹ. ó depend lórí tẹ bá ṣe gbà sí o tẹ bá mórí mi wú yàtọ̀ ẹ lè jẹ jù bẹ́ẹ̀ yẹn lọ. ó yá ajá lọ. ó dáa ní ìbéèrè àkọ́kọ́ ẹ dárúkọ irúfẹ́ orúkọ mẹ́ta tó wà ní ilẹ̀ Yorùbá. ó lé o. ó lé. àbí kò lé ni. kò lé. bẹ́ẹ̀ ni kí n sọ ẹyọ kan ìbéèrè ni mo bí ìbéèrè ni mo bí yín. irúfẹ́ orúkọ that is ṣé mo lè kọ́kọ́ sọ lóyìnbó. irọ́ Yorùbá lè máa fi sọ o. orúkọ àmútọ̀runwá orúkọ àbísọ àti orúkọ àbísọ àti orúkọ oríkì. ẹgbàá ó dáa ẹ dárúkọ àmútọ̀runwá márùn-ún pẹ̀lú bí a ṣe ń gbà bí wọn. bí a ṣe ń gbà bí wọn àbí ìbejì ìbejì ni àwọn ọmọ méjì tá bá bí ní ìgbà kan náà ìbẹ́ta ni ọmọ mẹ́ta tá bá bí. irọ́ mi ò gbà yẹn wọlé mi ò gbà. ṣé ẹ ti rí kẹ́ ọ ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà o. irọ́ mi ò gbà yẹn wọlé. ṣé ṣé ní ìbejì àti bẹ́ta ni ọ̀tọ̀ọ̀tọ̀ nínú. ìbejì àti bẹ́ta ẹ sọ mí. èèyàn burú. ẹ ṣe. ok ìbejì ni ọmọ méjì tá bá bí tẹ̀léra wọn nígbà kan náà. nígbà kan náà tẹ̀léra wọn tíyàn bá bímọ bíbá ìtẹ́lómi bímọ bẹ̀rẹ̀ ṣé ìbejì ni wọ́n. tí ìyá kan náà bí ọmọ méjì ò lè jáde lẹ́ẹ̀kan náà náà so ìkan máa kọ́ jáde ìkejì máa tẹ̀lé that is sequentially or simultaneously nínú womb kan bẹ́ẹ̀ ni. Òjó ni ọmọ tàbí tó fi ọkùnrin tàbí tó fi ibi kọrùn wá sílé ayé obìnrin ni Àìná. Ọ̀kẹ́ ni ọmọ tàbí tó wà ní nínú àpò. Ọ̀kẹ́ nìyẹn àbí ṣọ̀kẹ́ nìyẹn. ṣọ̀kẹ́ ni ṣá. Ọ̀kẹ́ nìyẹn náà yeah that's okay. ẹ ṣọ́. Ọ̀kẹ́ ni now boy idiot ló máa ń mẹ́sẹ̀ wá sáyé yẹn náà there is one. kọ́ máa ń mẹ́sẹ̀ wá mo ti gbàgbé ẹ̀ sínsìn. Ìgè ló máa ń mẹ́sẹ̀ wá Ọ̀kẹ́ ló máa ń wá láti inú sack. Then yes na láti inú àpò ọkọ̀ ẹyọ kan Ìdòwú yẹn lọmọ tá a bí lẹ́yìn ìbejì. ọgbà o ó ẹ tí ṣètò ó dáa kí ni orúkọ tí Yorùbá ń pe ọmọ tí a bí nígbà tí ìyá ẹ̀ kò ṣe nǹkan oṣù rárá. mi mọ̀ yẹn tí ìyá ẹ̀ ò ṣe nǹkan oṣù. bẹ́ẹ̀ni. ṣé ó lè jẹ́ èèyàn àbí ẹranko bóyá ejò náà ń ṣe kò oṣù. irọ́ bí pé tí ìyá bá bímọ bí ọ̀ṣẹ̀ bímọ tuntun nígbà tó ń tọ́ ọmọ èèyàn ìyá. ejò náà ìyá ni ọ̀ṣà máa ń bímọ. ó dáa èèyàn bí a ó bímọ. mi gbọ́ rí gbẹ́bù ní English mi mọ̀ ó lè ká má parọ́ so mo ti gba 4-5 mẹ́rin okùn 500 ẹgbẹ̀rún mẹ́ta lówó yín. kò yé mi question mẹ́rin ni mo ti dárúkọ nǹkan tó pọ̀ mi báyìí. ẹgbẹ̀rún mẹ́ta question kẹta la ṣe wa. mo ti ṣe ara yín wá owó gan-an ti jẹ ẹgbẹ̀rún méjì ní ọwọ́ wa. question yẹn ò ti tán ṣé tán ni. ó ti tán ẹ ṣé wa máa lọ ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa ní orí ètò yìí a ó tún máa rí yín bá ẹgbà. ẹ káàbọ̀ sórí ètò wa orúkọ tèmi ni Wúrọ̀ọ́lá Àbẹ̀fẹ́ kí lorúkọ yín mà. orúkọ tèmi ni Ìyáàfin Ọlánrewájú Oyinlóye. orúkọ yẹn pọ̀ ìlú wo lẹ ti wá ní ilẹ̀ Yorùbá. ṣé ìlú tèmi gan ni àbí ìlú ọkọ mi torí èmi ti fẹ́ ọkọ.
ìyẹn náà wàá tún dà èyí tó bá ti wọ̀nyẹn kẹsàn-án bẹ́ẹ̀. ìlú ọkọ mi ní Èkìtì. Èkìtì ẹ̀yin gangan kọ́ ìlú wo lẹ́yìn ti wá. Abẹ́òkúta. Ó dà bẹ́ẹ̀. Ní orí ètò tèmi tẹ́ bá gba ìbéèrè mẹ́ta yìí ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún mẹ́ta lọ́wọ́ wa ṣó ti yá. ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ìbéèrè àkọ́kọ́ ni ẹ dárúkọ irúfẹ́ orúkọ mẹ́ta tí ó wà ní ilẹ̀ Yorùbá. mi understand irúfẹ́. Irúfẹ́ like types or categories of names. tó wà nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. ní orúkọ tí èèyàn ń jẹ́ àbí tìlú. Categories of names. Names. Yes. There's different type of categories of names. That's why I'm asking. Ìyẹn gangan ni mo fẹ́ kí. Samuel. Irọ́. bí èwo wà ní ṣé tìlú ni àbí tí No, èèyàn. orúkọ ẹ mọ̀ pé orúkọ wà ó wá pín sí oríṣiríṣi categories yẹn types yẹn gangan ni mo fẹ́ kẹ́ sọ. ní Ògùn ní bíyà ilẹ̀ Ìgbò ilẹ̀ Haúsá àbí tìbó. Irọ́ orúkọ irúfẹ́ orúkọ tó wà ní ilẹ̀ Yorùbá. Àbíkẹ́. Irọ́ báwo mo yẹ fẹ́ pè ó dáa ẹ jẹ́ ká bọ́ sí ìbéèrè kejì tá a bá ṣe ń lọ màá. Ìbéèrè kejì ni pé ẹ dárúkọ àmútọ̀runwá 5 tó wà pẹ̀lú bí a ṣe ń gbàgbé wọn. àmútọ̀runwá 5 tó wà bá a ṣe ń gbẹ̀bí wọn. Bá ṣe ń gbàgbé wọn. bá a ṣe máa gbẹ̀bí wọn. Bá ṣe ń gbàgbé wọn like bó ṣe wáyé tó fi jẹ́ pé orúkọ àmútọ̀runwá bá ṣe bí wọn. èmi ń wá ẹsẹ̀ ló máa mú wá a máa pè ní Ìgè. èyí tó bá dẹ̀ jẹ́ pé a fi abẹ bí a sọ pé Olúwa ṣeun nítorí CS la fi bí Caesarean section la fi bí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ṣeun pé ìyá wà ọmọ sì wà. èmi wà gan-an nígbà tí ẹ̀bí yẹn bá ń lọ lọ́wọ́ torí nọ́ọ̀sì ni mí èmi máa mú apá báyìí wá ni apá ló máa mú wáyé tó jẹ́ expert láti pé ó wà in good delivery tó lọ rí the midwife àkọ́kọ́ máa dá padà a gbọ́dọ̀ tọwọ́ bọ̀ tán pátápátá á dá padà ní pátápátá torí tó bá mú ọwọ́ yẹn wá ikú ni fún ìyá ó léwu gidigidi gan a máa dá mú ọwọ́ yẹn padà a máa dá ọwọ́ kejì náà padà à á tọ̀nà ẹ̀ láti inú à gbé orí wá síta ṣùgbọ́n nípa àdúrà náà ni kì í ṣojú lásán a máa kún fàdúrà gidigidi gan lásìkò tá a bá wà lójú iṣẹ́ láti gbé orí yẹn síta. So kò sí ọmọ tí ó máa ń mú apá wáyé. ọmọ mi dẹ̀ ló láéláé it's very dangerous ìdí dẹ̀ máa ń wá wọ́n máa mú ìdí náà wá ìyẹn náà máa ń dá padà torí the mother can die ó lè jẹ́ kí ilé ọmọ yẹn kó ya wẹ́lẹ́wẹ́lẹ́ the mother will be bleeding heavily so that's all the condition we used to take. a máa ṣe scan gan and scan tó bá jẹ́ is a primary patient tó kọ́kọ́ lóyún àkọ́kọ́ scan ẹ̀ gbọ́dọ̀ pé 5. So ẹ ti dárúkọ 2 ó kù 3. mo ti dárúkọ orí mo ti dárúkọ tìdí àti ẹsẹ̀ Ìgè. Àwọn orúkọ ẹ mọ̀ pé sọ wípé àwọn yẹn bẹ́ẹ̀ni wọn ò lè bí wọn bẹ́yìn bẹ́ẹ̀ni torí pé kò dáa bẹ́ẹ̀ni ó dẹ̀ máa fẹ́ ti ya so àwọn tó bí wọn bẹ́ẹ̀ tó yẹ pé ó bí wọn with oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé ó lè bí wọn bẹ́ẹ̀ kí ni orúkọ tó máa ń pè wọ́n. tó bá bí wọn pẹ̀lú apá. rárá tó bá ó ní bó ṣe máa ń bí wọn kí ni orúkọ ẹ mọ̀ orúkọ àmútọ̀. orí because 5 questions tẹ béèrè yẹn pé àmútọ̀run wá yẹn orí ló sábà ń wáyé jù orí ẹsẹ̀ méjì yẹn ni. Mọ́mì ẹ ti dárúkọ Ìgè ẹ dẹ̀ ti dárúkọ èwo lẹ tún dárúkọ yẹn. ọ̀kẹ́. ọ̀kẹ́ ìtòdì rẹ̀ sínú àpò ó kù 3. in delivery. àbí ká bọ́ sí orí ìbéèrè 3. because as a my line of education báwa ṣe máa táàmù ẹ̀ ó yàtọ̀ sí ti Yorùbá. ẹ jẹ́ ká lọ sí ìbéèrè 3. ìbéèrè 3 ni kí ni orúkọ tí à ń pe ọmọ tí ìyá ẹ̀ lóyún ẹ̀ nígbà tí ò tiẹ̀ ṣe píríọ̀dù rárá tí ò rí nǹkan oṣù ẹ̀ kò ṣe nǹkan oṣù ó dẹ̀ lóyún ó bímọ kí ni orúkọ tá à ń pe ọmọ bẹ́ẹ̀. kò ṣe nǹkan oṣù ó dẹ̀ dédé bímọ yẹn. ká ní pé bóyá ìyá ṣẹ̀ṣẹ̀ bímọ
bí táìmù tó wá ń fọmọ lọ́yẹ̀ mọ̀ kọ́wọn kò kí ń ṣe nǹkan oṣù tó dẹ̀ máa lóyún mi tá dẹ̀ bì kí lorúkọ tá à ń pe irú àwọn ọmọ bẹ́ẹ̀. tó fi ẹ̀jẹ̀ tuntun ọmọ tí ó ń tọ́ lọ́wọ́ tó ń fún lọ́yọ̀ kò ṣẹ̀jẹ̀ rárá ó wá fi lóyún ọmọ yẹn. bí a wà ní 6 months ẹ mọ̀ pé àwọn mi tẹ́ máa ń breastfeed. àmọ́ understand gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ ìmí máa kọ̀ déédéé pé bó ṣe ń ṣe ọmọ yìí wá 6 months kò dẹ̀ menstruate ó dẹ̀ máa bí ọmọ yẹn ó dẹ̀ ti wà nù nígbà tá a bá máa ṣe scan oyún ti wọ 6 months ìmí gan bí tán gan ó lóyún gan ó dẹ̀ bó ṣe bí ọmọ ọgbọ̀n ìmọ̀ tó ń lóyún tó dẹ̀ ní mọ̀. kí lorúkọ tá à ń pe àwọn ọmọ bẹ́yìn. ó ní agbára yorùbá yorùbá ní agbára. ẹ jẹ́ ká tún béèrè ìbéèrè mi kí ni orúkọ tí yorùbá ń pe ọkùnrin tí ó gbé ibi kọ́rùn wá sáyé. ọkùnrin tó gbé ibi kọ́rùn wá òjò. òjò ìyẹn ló yẹ kẹ́ dárúkọ mọ́ àwọn orúkọ àmútọ̀run wá lẹ́ẹ̀kan yẹn. bẹ́ẹ̀ni. ta sọ pé so ó kún ìbéèrè kan ọmọ wo ni yorùbá ń pè ní ìdòwú. ọmọ tó ń bá bí léèbèjì. òun náà wà nínú orúkọ àmútọ̀run wá àmọ́ ẹ ò gbà á nínú orúkọ àmútọ̀run wá 5 ta ní pé kẹgbà àmọ́ ẹ ò gbà á. bẹ́ẹ̀ni kò sí wàhálà ẹ ṣe gan-an tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ọmọ tí ìyá ẹ̀ bí nígbà tí ò ṣe nǹkan oṣù òun ló ń jẹ́ ìlọ̀rí ṣó ti yé yín irúfẹ́ orúkọ tó wà ní ilẹ̀ yorùbá òun ní orúkọ àbísọ orúkọ àmútọ̀run wá orúkọ àbíkú orúkọ ìnagijẹ ṣó ti yé yín bẹ́ẹ̀ni ẹ ṣe gan tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ bá wa ṣe ó dàbọ̀ fún àwọn aráalé. ẹ káàbọ̀ sórí ètò wa ètò akọ́mọlédè lábaláṣẹ́ gbọ́ yorùbá orúkọ tèmi ni Wúrọ̀ọ́lá Àbẹ̀fẹ́ kí lorúkọ yín. orúkọ tèmi ni Akeem Ọlálékan. Akeem Ọlálékan ọmọ ìlú wo ni yín ní ilẹ̀ yorùbá. ọmọ bíbí ìlú Adó-Àwáyè. Adó-Àwáyè ó dáa ní orí ètò yìí a máa béèrè ìbéèrè 3 tẹ́ bá ti gba ìbéèrè 3 ẹ ní àǹfààní àti jẹ ẹgbẹ̀rún 3 lọ́wọ́ wa ṣó ti yá. ìbéèrè àkọ́kọ́ ẹ dárúkọ irúfẹ́ orúkọ ní ilẹ̀ yorùbá 3. irúfẹ́ orúkọ 3. irúfẹ́ orúkọ 3 ilẹ̀ yorùbá. ọlá. irúfẹ́ orúkọ 3. 3. òjò. irọ́ mi ò fẹ́ fún yín lẹ́sìpó ẹ jẹ́ ká bọ́ sí ìbéèrè kejì ẹ dárúkọ àmútọ̀run wá 5 pẹ̀lú bí a ṣe ń gbà bí wọn. òjò ọwọ́ agbébi kọrùn ìgè ọmọ ẹsẹ̀ wáyé àyìnà òun náà gbébi sọ́rùn wáyé ni. ẹ máa wá yọ̀nà náà ẹ̀ àyìnà ṣòun lobìnrin ni àyìnà ni obìnrin òjò ni ọkùnrin. ọ̀dà ó di 3. ìdárúkọ gè òun ló mẹ́sẹ̀ wáyé òkú àmútọ̀run wá. okùn 2. òjò àyìnà. ẹ mọ̀ ó dáa ìbéèrè 3 kí ni orúkọ tí à ń pe ọmọ tí ìyá ẹ̀ bí àbí tó lóyún ẹ̀ nígbà tí kò ṣe nǹkan oṣù rárá. tí kò ṣe nǹkan oṣù. tí ìyá ẹ̀ lóyún ẹ̀ tó dẹ̀ bí nígbà tí ò ṣe nǹkan oṣù. ẹdìrẹ ni ò ń ṣe nǹkan oṣù. adìrẹ kò ń ṣe nǹkan oṣù tó fi lóyún tó fi bímọ. no rárá èèyàn ni mò ń sọ o. èèyàn. bẹ́ẹ̀ni. àwòsàn ọmọ tó. bíi kí ìyá ṣẹ̀ṣẹ̀ bímọ báyìí kó máa tọ́mọ lọ́mọ kó báyìí tí ì ṣe nǹkan oṣù ẹ̀ kó wá lóyún mi ọmọ tó wá bí yẹn kí lorúkọ àmútọ̀run wá tí ó mú wá. kò lórúkọ. kò lórúkọ ó lórúkọ o ó dá ìbéèrè 3 nínú àmọ́ ẹ̀ gba ìbéèrè wa kí la fẹ́ ṣe báyìí. ẹ tún máa kàn sí wa ní ọjọ́ mi ẹ ṣé gan-an tẹ́ darapọ̀ mọ́ ètò wa ẹ ṣé. ẹ jẹ́ àkọ́mọlédè yorùbá wa àṣà wa ni èdè wa ni. ẹ
ẹ̀rín pa mí mo rẹ́rìn-ín adìyẹ bíi ibo à ń dárúkọ orúkọ àwọn ènìyàn ṣẹ́rí ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀ ní àsìkò tí a bá bímọ ó tún máa ń fẹ́rẹ̀ẹ́ jẹ́ ìdí pàtàkì tí wọ́n fi máa ń sọ àwọn ọmọ ní orúkọ mìíràn bí àpẹẹrẹ Yétúndé, Ìyábọ̀dé, Babátúndé, Babájídé àti àwọn mìíràn bẹ́ẹ̀. Ó lè jẹ́ wípé bàbá ló papòdà àbí bàbá ló papòdà tí wọn ò tí ì bọ́kùnrin lásìkò yẹn àbí ìyá bàbá àbí ìyá tó wá rò pé Yétúndé rèé o ìyá wa ló padà wáyé o ìyá bàbá wa ló padà wáyé o ló fi máa ń sọ àwọn ọmọ ní irú orúkọ bẹ́ẹ̀. Orúkọ ọmọ ni ìjánu ọmọ, orúkọ a máa roni, àpèjá a sì máa ròyàn. Ó ní àwọn orúkọ ẹ̀sìn tó jẹ́ wípé tí a bá pè é ìtumọ̀ rẹ̀ yàtọ̀ àmọ́ nígbà tí àwọn ènìyàn gé kúrú wọ́n tún fún ní ìtumọ̀ ọ̀tọ̀. Àpẹẹrẹ Sulaimon, orúkọ ẹ̀sìn lèyí jẹ́ tó sì ní ìtumọ̀ gidi àmọ́ àwọn ènìyàn gé kúrú sí Súlè. Bí a bá pe orúkọ yìí já àwọn ènìyàn gbàgbọ́ wípé ọmọ tó bá ṣe dẹ̀gẹ̀rẹ̀ tó yọmi àpò tí ò jáfáfá òun là ń pè ń Súlè, là ń pè ń Múfú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó bá ti sọ yín lórúkọ á dáa kẹ́ ẹ jẹ́ kó máa pè é lápèjá kó má bàa fún ní ìtumọ̀ táwọn òbí wọn ò fẹ́ fún ọmọ. Àwọn orúkọ tí àwọn òbí máa ń sọ ọmọ wọ́n máa ń fẹ́ kó jẹ́ irú ìwà tí wọ́n fẹ́ kí ọmọ wọn wù àbí irú nǹkan tí wọ́n fẹ́ kí ó ṣẹlẹ̀ sí ọmọ ni wọ́n ṣe máa ń sọ ọmọ ní orúkọ. Tí a bá sọ ọmọ ní Ọláyíwọlá yálà àwọn òbí rẹ̀ ní owó àbí kò ní, ìtumọ̀ ni wípé wọ́n fẹ́ kí àsìkò tí ọmọ náà wọnú ìdílé àwọn kí ọlá àwọn tún máa pọ̀ sí, Ọlámipèlé, Ọlámilékan sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo dánu dúró lápá abẹ yẹn ná. Orúkọ àbíkú. Àwọn ọmọ wo ni à ń pè ní àbíkú? Irú orúkọ wo ni a máa ń sọ ọmọ àbíkú? Yorùbá gbàgbọ́ wípé tí ènìyàn bá bí ọmọ tí ó bá papòdà ní àìpé ọjọ́ tó ṣe aláìsí, èyí tó túmọ̀ sí wípé ó kú ní yálà ó ti dàgbà díẹ̀ àbí ní kété tí wọ́n bí i. Tí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ ní àkọ́kọ́, ẹ̀kejì tó wá tí fẹ́ di ẹlẹ́kẹta, wọ́n gbàgbọ́ wípé ọmọ tó wá lákọ̀ọ́kọ́ yẹn òun ló wá lẹ́ẹ̀kejì, òun náà ló tún wá lẹ́ẹ̀kẹta. Wọ́n á máa fún wọn ní àwọn orúkọ kan. Bí wọ́n ṣe fún wọn lórúkọ yìí náà ni wọ́n máa ń fún wọn ní àwọn àmì sára. Ẹlòmíì á máa kọlà fọ́mọ nítorí pé ó jẹ́ àbíkú àti àwọn nǹkan mìíràn tá a máa sọ nígbà míì. Àmọ́ wọ́n máa ń fún wọn ní àwọn orúkọ kan. Wọ́n máa sọ àbíkú ọmọ ní Málọmọ́, léyìí tó túmọ̀ sí pé kó dúró jayé kó má lọ́mọ bó ṣe ń papòdà níṣẹ́jú ìṣẹ́jú tó ń dà àwọn òbí rẹ̀ láàmú. Wọ́n á tún máa sọ àbíkú ọmọ ní Ajá. Tí Yorùbá bá sọ ọmọ ní Ajá, èyí túmọ̀ sí wípé ìwọ kò yẹ ní ẹni tí a lè pè ní ènìyàn àbí ara wa. Wọ́n á sì tún máa sọ àbíkú ọmọ ní Káṣìmáwò, léyìí túmọ̀ sí pé ẹjẹ́ sì máa wò ó torí àmọ́ bóyá yóò kú àbí yóò yè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ àmútọ̀runwá. Orúkọ àmútọ̀runwá ní ṣe pẹ̀lú bí a ṣe bí àwọn ọmọ lásìkò tí wọ́n bá bí wọn. Àpẹẹrẹ Òjó, ọmọ ọkùnrin tí a bí tó gbé ibi kọ́rùn wá sáyé. Àìná, ọmọ obìnrin tí a bí tó gbé ibi kọ́rùn wá sí ayé. Ọ̀kẹ́, ọmọ tó dira ẹ̀ sínú àpò, kì í ṣàpò ṣaka o, àpò placenta, ìyẹn àpò ibi ọmọ, ọmọ tó dira ẹ̀ sínú àpò wá. Epo pupa òun ni wọ́n ń pè lẹ́rọ̀. Òun ni Yorùbá gbàgbọ́ pé wọ́n máa fi ń tú wọn ká. Tẹ́ bá lọ fi àwọn eléyìnbó wọ́n ló lè jẹ́ kí ọmọ náà kí ó máa ṣe kíni kí ó máa kanra. Ìbejì, èjìrẹ́ ará ìsokùn, ọmọ méjì tí a bí ní ẹ̀kan ṣoṣo. Ìdòwú, ọmọ tí a bí lẹ́yìn tí a ti bí àwọn ìbejì tán, ọmọ tí a bí lé wọn. Àlàbá ni ọmọ tí a bí lẹ́yìn Ìdòwú. Babárímisá ni a máa ń sọ ọmọ tí bàbá rẹ̀ kú ní kété tí wọ́n bí i tán. Abíọ́nà, òun ni orúkọ ọmọ tí ìyá rẹ̀ wà ní ìrìn àjò nígbà tí wọ́n bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ tí Yorùbá máa fi ń ṣe àpọ́nlé àwọn ènìyàn. Tí wọ́n bá ṣàkíyèsí ìrìnsí ẹ̀, ìhùwàsí àti àwọn ìkọ̀kan, wọ́n lè pèèyàn ní eyín mẹ́nugún, eyín funfun. Ó lè jẹ́ ẹni tó fẹ́ràn láti máa rẹ́rìn-ín músẹ́ tí eyín rẹ̀ sì funfun dáadáa. Ajíṣafẹ́, ẹni tó fẹ́ràn láti máa ṣafẹ́ nígbà tí ẹlòmíràn wà ní ẹnu iṣẹ́, kì í ṣọ̀lẹ o, àmọ́ ẹni tó gbáfẹ́ dáradára.
ẹ wò ó tó bá dìgbà mìíràn a ó ní ọ̀nà rẹ̀ tá ó tún pẹpẹ ọ̀rọ̀ orúkọ kalẹ̀ tá ó máa sọ nípa rẹ̀ dáadáa kí Elédùmarè kó lọ́rọ̀ ẹ̀mí wa àwa lámàáwọ̀ ẹ̀yìn lẹ́wọ̀n máa bá kó tó di pé mo fi eléyìí ṣe ìlọ Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá dákẹ́ táwẹ̀ ò bá dákẹ́ èyí ni a fi ń kàn sí ẹ̀yin ènìyàn wa tí a bá rí ẹni tó fẹ́ ṣe agbátẹrù pẹ̀lú wa lórí ètò yìí tàbí ẹni tó fẹ́ polówó ọjà ẹ dákun ẹ kàn sí wa lórí ẹ̀rọ ayélujára a ó fi àtẹ̀jíṣẹ́ wa sórí amóhùnmáwòrán yín kí ẹ kàn sí wa ẹ ṣé àdúpẹ́ èyí la ó máa fi ṣe ìlọ́lọ́sẹ̀ yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó tún máa pàdé orúkọ tèmi ò tí ì yí padà Omidan Ọmọbọ́láńdé Akíyanjú lèmi ń jẹ́ Àṣàbí simple làwọn tèmi máa ń pè mí èmi lọ́mọ àmìmì ẹ̀jọ̀ mímì lẹ́pọ̀ àgbò mi ẹ̀pọ̀ àgbò tó mi ò lè jà á títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó tún máa pàdé àlàáfíà wa kò ní di fíafíà o.